nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ní àná yẹn mo sọrí gan. Àkọ́kọ́ náà ilé ayé ilé asán òfò lórí òfò. Ìlú kan wà lẹ́kìtì lọ́dọ̀ wa ńbẹ̀ yẹn, ọba 16 ló wà nílùú yẹn. Ẹlẹ́kọ̀lé nìkan ló lórí ọba, ṣùgbọ́n ẹ lè ẹ́fà mọ̀ pé ẹlẹ́kọ̀lé nìkan ló lórí ọba because kò rán ẹṣẹ́, kò ka nǹkan kan kún láti tó tí mo tẹ̀ tí rí tó ti ń jọba ní Ìkọ̀lé. Mi ì tí gbọ́ rí kó sọ pé ẹlẹ́kọ̀lé ó ṣe yánmayànma sí àwọn ọba tó wà ní under wọn. Mi tẹ̀ tí kò tí mi tí ó lè wà nínú history o, bọ̀ kò tí ì jáde síta ká gbọ́. Ẹ understand. Àkọ́kọ́ náà bàbá Onídòdẹ, ọ̀pọ̀ lè bá àwọn èèyàn tó ń pè ní kábíyèsí Onídòdẹ. Kábíyèsí Onídòdẹ wà lára àwọn kábíyèsí tí Ṣèyí Mákindé tó ń dé adé fún lọ́jọ́ kìíní àná. Ìgbà tí Ṣèyí Mákindé dé adé fún kábíyèsí Onídòdẹ ni kábíyèsí Onídòdẹ ṣe rò wípé nínú àwọn ìjòyè wọn ó yẹ kán rí èyí tó lè tọ́ láti jẹ baálẹ̀. Wọ́n dẹ̀ fi ìjòyè wọ́n fi ṣe baálẹ̀. Àkọ́kọ́ náà ìbéèrè kan tí mo ní láti béèrè lọ́wọ́ bàbá Onídòdẹ pẹ̀lú nǹkan tó ń sọ pé ó ṣẹlẹ̀ allegedly ní àná. Bá mi kábíyèsí mo wólẹ̀ forí adé. Ǹjẹ́ ẹ sọ fún bàbá Aláàfin Ọ̀yọ́ wípé ẹ fẹ́ fi èèyàn jẹ baálẹ̀ torí àgbà wípé Aláàfin Ọ̀yọ́ sì ló lórí ọba ní ààfin Ọ̀yọ́? Èmi ò dúró sẹ́yìn ìyìn àbòsí o. Ẹ má rò pé bóyá mò ń gbè sẹ́yìn èèyàn kan náà mi ò. Ẹ mọ̀ pé bẹ́rọ̀ bá ṣe rí tèmi ṣe máa là á mọ́lẹ̀ tèmi kò kàn mí. Ǹjẹ́ ẹ sọ fún bàbá Aláàfin Ọ̀yọ́ wípé ẹ fẹ́ sọ èèyàn dà baálẹ̀? Tẹ́ ẹ bá wá sọ fún bàbá Aláàfin Ọ̀yọ́, bá mi Onídòdẹ àgbàlagbà níyìn. Mo ti wádìí yín dáadáa, mo rí pé onínúure èèyàn ní ìsà. Ó yẹ kí ẹ sọ fún bàbá Aláàfin Ọ̀yọ́ àná. Ó yẹ kí ẹ sọ fún bàbá Aláàfin ẹjọ́ wọn tí ń ṣe tàná, tèmi sì ni wọ́n. Aláàfin àná ti lọ, ẹ̀mí yín á gùn. Aláàfin Ọ̀wádé àáèsí yín, bọ̀tà kò fẹ́ kí ẹ yí ìwà padà, kí ojú dúdú bọ̀ kí inú funfun. Mi ì sọ sí sà, ẹ má bínú. Èjì tá ẹ bá wá sọ fún wọn kábíyèsí bàbá Onídòdẹ, ó kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó. Ẹlẹ́ẹ̀kejì kábíyèsí Aláàfin Ọ̀yọ́. A gbọ́ wípé bọ́ọ̀sì Aláàfin, ọmọ bọ̀ọ̀sì náà ni àwọn tọ́ọ̀gì gbé tán lọ fi dàbẹ̀ yẹn rú. Àkọ́kọ́ náà wọ́n ní wọ́n rí àwọn mẹ́ta mú. Wọ́n wá ní kábíyèsí Aláàfin sọ pé kán má fi wọ́n sílẹ̀. Kábíyèsí ẹjọ́ ṣé ó ní ọ̀gá dráìvà tó ń kọ̀ntró gbogbo mọ́tò tẹ́ ń lò ní palace? Torí mo rí pé àwọn palace míì wà tó jẹ́ pé wọ́n á ní garage tó jẹ́ pé wọ́n á dìídì ní chairman tó jẹ́ pé òun lá jẹ́ ọ̀gá ní gbogbo mọ́tò tó wà ní palace. Á mọ ìgbà tí mọ́tò fẹ́ jáde, á mọ ìgbà tí mọ́tò fẹ́ wọlé, á mọ ìgbà tó fẹ́ repo sí mọ́tò, á mọ mọ́tò tó yẹ kó fẹ́ káyà ẹ̀ tó jẹ́ pé kò dá ìgbà tí gbogbo driver yẹn bá lọ ń rí kábíyèsí kí wọ́n tó mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n á ní ọ̀gá tó jẹ́ wípé á jẹ́ chairman. Á ní ọ̀gá tó jẹ́ wípé ó máa jẹ́ chairman fún wọn. Ìbéèrè mi ní kábíyèsí, tẹ́ bá sọ pé kán arrest wọn, ẹ jọ̀ọ́ olórí dráìvà yín ní ìlú Ọ̀yọ́ ńkọ́? Ẹ jẹ́ kán bá wa gbé, torí tí ò bá fún wọn láṣẹ kábíyèsí, tẹ́yìn go ò bá fún wọn láṣẹ, tó lórí dráìvà yín ò fún wọn láṣẹ, tí àwọn ìjòyè yín kọ̀ọ̀kan tó súnmọ́ yín bí iṣan ọrùn ò fún wọn láṣẹ, mi ò gbàgbọ́ pé wọ́n lè ṣàìdé gbé bọ́ọ̀sì yín. Wọ́n lè ṣàìdé kó tọ́ọ̀gì sínú ẹ̀. Wọ́n dẹ̀ lè ṣàìdé lọ da ibi tán ti ń ṣe ayẹyẹ rú. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tàn mọ́lẹ̀ síbẹ̀ yẹn sà, Aláàfin Ọ̀yọ́. Kì í ṣe pé kákan ṣàìdé gbọ́ pé ẹni kan fi wọ́n sílẹ̀. Rárá o, a ti rí dáadáa tó jẹ́ pé ọ̀gá yẹn ló ránṣẹ́. Àṣírí dẹ̀ wá tú. Ọwọ́ pálábá ṣẹ́gi. Ọ̀gá yẹn á dẹ̀ dúró níwájú wọn báyìí, á lóun ò mọ̀ wọ́n rí. Ọ̀gá mi ìgbà á tún sanwó pé kán pa á.
ari agbórí dáadáa rírí ṣùgbọ́n kábíyèsí ẹjọ́ ẹ wá ṣàlàyé fún wa báwo ló ṣe rìn ṣé mọ̀ pé bí eléyìí náà ni ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí ẹ mọ̀ pé ní ìwòye ọdún tó kọjá à ń pariwo lórí ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí bó ṣe ṣẹlẹ̀ ní dájúdájú àwọn tó lọ dabẹ̀ yẹn rú wọ́n mọ̀ nípa bí ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí ṣe jẹ́ àwa gbọ́ pé wọ́n ní gbogbo àwọn bọ́ìsì yẹn wà ní Ọ̀yọ́ commander ní police station Ọ̀yọ́ commander bí báwo náà sọ pé ẹ ń pè wọ́n ẹ má bínú à ń kàwé ìlú wa ẹ jọ̀ọ́ DPO Ọ̀yọ́ commissioner for Ọ̀yọ́ police commissioner ni mo pè mi ìmọ̀ bá ṣe ń pè wọ́n ẹ̀ fún ẹ máa correct ara yín lórí Facebook kọ̀ọ̀kan ẹ máa correct mi ò tó bẹ́ẹ̀ bú máa bí yín padà ẹ jọ̀ọ́ ẹ bá wa wádìí báwo ni ti ọba Ọ̀yọ́túnjí ṣe jẹ́ torí a kúrò lórí ọ̀rọ̀ yìí o a kíìpù ẹ̀dá nínú a dẹ̀ ní kúrò lórí ọ̀rọ̀ Ọ̀yọ́túnjí a máa mọ ikú tó pa bàbá Ọ̀yọ́túnjí bàbá ọba Ọ̀yọ́túnjí ẹ bá wa wádìí ẹ tún bá wa wú kéèsì ti bàbá ọba Ọ̀yọ́túnjí padà torí àwọn ẹni tó bá ti ń ṣe báyìí wọn ò fẹ́ àlàáfíà láwùjọ wọn ò fẹ́ àlàáfíà láàrin ìlú wọn ò fẹ́ àlàáfíà ọmọ ẹnìkejì àwọn ló máa ń domi àlàáfíà àwọn èèyàn rú báwo ló ṣe jẹ́ ẹ jẹ́ ká mọ̀ ilé ayé ilé asán ìfẹ́ ni gbogbo nǹkan láyé yìí ìfẹ́ kò sí nǹkan kò sí bíbí bá ṣe dàrú títí tífẹ́ bá ti wà á tò ní láéláé lọ́ba ti ń jẹ́ ìnìkan ti jó lórí táwọn ọba máa wà lábẹ́ just exactly like Ọ̀yọ́ and Ìkọ̀lé àti Ìsábà o àtúnsìn o àtòsìn àti òsìn o gbogbo wọn pátápátá inú ara wọn ló wà ẹ lè mọ̀ pé ibi ní Ìsábà dé ibi ní òsìn dé ibi ní òsìn dé ibi ní Ọ̀túnjà dé lẹ́kìtì ìlú kan lẹ́pẹ́ gbogbo wọn bọ̀tọ̀ bá 16 ló wà ń bẹ torí ìlú 16 ni but wọ́n rúdò ara wọn wọ́n fúnra wọn ní orí pípé wọ́n dẹ̀ fi ọpọlọ sí táàtì ẹ̀ kì í gbọ́ wàhálà wọn lórí Facebook ẹ jẹ́ ká lo ìfẹ́ ìwọ tó bá dìde oògùn ọ̀sà oògùn rheumatism ní oògùn diabetes ó make sense ọ̀ babaláwo tó wà okay ìwọ kan mẹ́sẹ̀gì mi ìwọ náà tó bá tún nídìí kẹ́tìrà tó make sense tó mọ̀nà dá tó gbogbo nǹkan quality tó fi ń ṣe caterer náà ní tó bá wà ní side Ọ̀ṣun side Ọ̀yọ́ side Ondo kan message mi máa fẹ́ ní caterer torí ẹ pé tẹ́ pé wọ gan wàhálà ìkẹ́ gan tẹ́ pé ohun ọ̀dẹ̀ nínú ẹ lára ìwọ tó bá tún nídìí mọ́tò tó bá nídìí kó fẹ́ ra mọ́tò tó ń kó wá láti abroad tó make sense tó dẹ̀ ṣe neat tó wà pa ìwọ kan message mi máa fún ẹ níbi tí wàá ti get mọ́tò tó make sense tó wà okay. section ojú òjò ní tiwa bí olúwa yìí ti. ẹ má gbàgbé new week new system ọ̀sẹ̀ tuntun látúwà ẹ̀ ní Lady K African store Lady K gbogbo lòwò store Lady K gbogbo lòwò store ní store Lady K gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ àwọn kílẹ̀ ní ìdẹ́kọ̀ sí mi lọ́lọ́kọ̀ òjọ̀kan gbogbo ẹ̀ wà bí ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa ẹ dira o ẹ lọ àwọn nǹkan àánú ẹ lọ àwọn nǹkan aṣínà kọ́nà ṣí kọ́nà ńlá kẹ́rẹ́ àánú gbà kó lórí ọjọ́ pípẹ́ kó rántí yín sí rere ẹ lọ àwọn nǹkan ìṣẹ́gun kí gbogbo ogun kó ṣẹ́ kọ́ ìyanu kó ṣẹlẹ̀ nínú ayé yín ẹ lọ nǹkan arọ́ bí kíbi kó padà tó níbi lọ kò sí tùràrí àdúrà tẹfẹ́ tí kò sí lọ́dọ̀ Lady K fi olúwa ṣó mo lórí Michael tùràrí mo ní quick action tùràrí mo ní tùràrí lóríṣiríṣi bí ìlẹ̀ka tó bá kọ́ náà mo dẹ̀ ní tùràrí celestia tùràrí sẹlẹ́wà èyí tẹ bá dìde ẹ̀ mo ní òjìyá kábíyèsí mo ní òjìyá bí mo yẹ dárúkọ òjìyá yẹn èèyàn tó bá gẹ̀ẹ́tì kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí mo fi pe kábíyèsí ẹ bá mi kọ sí comment section
mi ò ní fẹ́ níbi sọ̀kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn mo ẹ dárúkọ jí ayẹ èèyàn tó bá gẹ̀ẹ́tì kan tó ṣẹlẹ̀ ẹ kọ sí comment section màá wo comment ẹni yẹn tẹ́ bá gbà màá jẹ́ kẹ́ mọ̀ so mo láwọn tùràrí lóríṣiríṣi mo dẹ̀ láwọn perf lóríṣiríṣi mo dẹ̀ láṣọ pẹ́pẹ́ oyin gidi ó wà gbogbo nǹkan ló wà ní Lady K African Store orógbó wà obì wà àdí wà àtàrí wà àtàjọsí wà alop kò gbẹ́yìn tapioca rice of father ó wà àdírú body store irú ti tọ́ ẹja ó ti lọ àwọn pala nìkan ló kù kò sí Thailand fish kò sí Bagada fish bákan náà kí ló tún wà so many things àwọn tí ó sì ní mo dárúkọ yẹn ẹja àti irú ẹja àwọn Thailand fish Bagada fish àwọn yẹn ti fìdí ṣe kí ni ó ti fìdí jálẹ̀ kò sáwọn yẹn bọ́ àti irú gbígbẹ ó ti tọ́ but yàtọ̀ sí àwọn yẹn gbogbo lòwò store àwọn kan tẹ bá fẹ́ ọgbà wa alágbára Ọlọ́run ó yẹ kí irú wa dé lọ́sẹ̀ tí irú wa ò bá dé lọ́sẹ̀ next week ó máa dé mo bá sọ fún yín pé irú mi fine gan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ìmọ̀ mi tẹ́ ẹ nígbàgbọ́ nínú mi because tẹ́ bá believe me ẹ sọ pé Lady K ṣáìdì irú páàkì kan náà kí wo bó ṣe rí kẹtù wá padà wá rà lágbára Ọlọ́run ojú ò mà ní ti gbogbo yìí o ẹ ní báráyé fọwọ́ tí ẹ ní ṣubú fọ́tàyọ̀ mo dúpẹ́ mo mọ̀ lóore gbogbo ẹ̀yin tẹ́ wá ní believe onú mi tí bá ti ní àgbẹ̀dì kan báyìí o ó dẹ̀ ṣiṣẹ́ báyìí tẹ́ patronize mi ojú òní tì yìí èmi náà dẹ̀ ní disappoint mi nílẹ̀ tí yín dáhùn láíláí ohun tí ò bá dà mí ní gbé wá fún yín yes ìyẹn bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní ìdàgún mo bá power gbogbo ẹ̀yin tẹ́ ń pè fún ti diabetes ẹjọ́ má bínú sí mi mo bá sọ fún yín pé àgùnmu diabetes yẹ kó dilẹ̀ ọ̀rọ̀ iléeṣẹ́ tí ọ̀dẹ́ ti sú mi mo ti bá sọ fún ààrẹ náà pé ẹrù ránṣẹ́ rẹpẹtẹ wọ́n máa rà but àwọn ló yé bóyá production wọn ló máa fà because bẹ́ẹ̀ mi ṣe ń polówó bí náà lọ́ta ní Nàìjíríà so a lot of people ń rà so bóyá òun ló fà á tí wọ́n ṣe lè kó púpọ̀ ránṣẹ́ but oyè oníkálukú bóyá ṣe business ẹ̀rú èmi sì ti bá tajà kan tí mo rí pé ó move ọjà yẹn ni màá sáré face that period ni màá face gidi gan so bó ṣe jẹ́ díẹ̀ so bó ní kálukú ṣe mọ̀ nípa business ọ̀tọ̀ọ̀tọ̀ because season ní gbogbo nǹkan tí nǹkan bá ti tà wàràwàrà ó tún lè yí sí nǹkan míì kó tún máa tààbọ̀ that is why I tell pé gbogbo olówó ní Lady K ẹ wò gbà tí mo polówó fìlà lójú méjèèjì mi ò lè ṣe program kí n má polówó ẹ̀ fún yín ó dẹ̀ ṣe tàdé sí i because ó wà pa ó lọ ní native ó lọ ní English either ìṣerun àbẹ́ ìṣerun ẹ wò mí báyìí sí mo ti tún rú mi ò réyàn bá mi ṣerun mi èèyàn tó yẹ̀jà bá mi ṣerun lẹ́ẹ̀kan ti ríṣẹ́ ibi ò dẹ̀ lè ṣerun fúnra mi apá máa ń ro mí tí bá ṣe fúnra mi so ẹ wá patronize mi ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi rajà ẹ máa bọ̀ wá so bó ṣe jẹ́ díẹ̀ so gbẹ̀yìn tẹ́ nídìí oògùn diabetes lágbára Ọlọ́run tó bá ti dé màá inform yín but for now tí máa bá wa ẹ dóbò lọ ṣètìmá gan bó ṣe ya ọ̀daràn tó yẹ kò lè lóhùn fòbò ṣeré ẹ̀yin tọ́lọ́wọ̀ wá ṣe yín lọ̀daràn tọ́lọ́ ṣe yín lẹ́ni iyì ẹni ẹ̀yẹ kí lẹ wá dúró wò ẹ dóbò ẹ gbádùn ayé yín dídólóbò kò ló ń jẹ méjì tó ń jẹ òkò ló ń jẹ so ẹ̀yin tẹ́ bá nídìí àwọn body cream mo láwọn important cream tó wà pa mo dẹ̀ láwọn cream tẹ́ bá fẹ́ kí n mix fún yín gbogbo ẹ̀ wà bí bákọ́dọ̀ àwọn oúnjẹ ilẹ̀ wa lọ́lọ́kọ̀ ìjọ̀kan èlùbọ́ gẹ̀dẹ̀ wa ti fẹ́ tán tí èlùbọ́ gẹ̀dẹ̀ mi bá dẹ̀ ti lè tán báyìí sè mi ò gbé wọlé by ship ló máa gbà wọlé so máa pẹ́ kó tó dé so èyí tẹ́ bá mọ̀ pé ní ìtẹ́dẹ̀ èlùbọ́ gẹ̀dẹ̀ tí mo dé kò tẹ́ ṣe tẹnu náà àwọn tó bá ti rà tó bá mọ̀ pé kò dáa kọ́kọ́ sí comment section fún mi èlùbọ́ tẹ́ bá bu díẹ̀ èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ tó gbó dáadáa ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó gbó gidi ẹ bá bu díẹ̀ lé náà ó máa wú wá ẹ gbọ́dọ̀ rò kó fẹ́lẹ́ dáadáa because tó bá tutù ó máa le kó bá lọ dẹ̀kọ́ mọ́ yín lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ gidi lélẹ̀ eléyìí ò ṣọ̀gẹ̀dẹ̀ tí ó gbó kí ṣọ̀gẹ̀dẹ̀ tí ó gbádùn same thing èlùbọ́ iṣu mi níwọ̀n bá ní kẹbù lé náà kẹ wá wo bó ṣe máa pàfọ́ọ̀mù fún yín lórí náà so gbogbo àwọn oúnjẹ mi mo bá sọ fún yín pé mi ò preserve wọn I don't do that so gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìdáwọ́ nǹkan wọ̀nyẹn ẹ kàn sí mi mo wà available fún yín bíbá ojú òní ti gbogbo ẹ̀yin mọ́ mi yes lẹ́yìn yẹn èwo ló tún kú tá àti polówó so àwọn spiritual iṣẹ́ àwọn iṣẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan yes ó wà available ẹ̀yin tẹ́ bá ní business ẹ ní store abẹ́ ní company ẹ ní ìdáwọ́ nǹkan tẹ́ bá fi tajà ayé ẹ bá ti yọjọ́ lọ́wọ́ òkú àjò ẹ dira o ẹ má gbé ara láwọn èèyàn o ẹ fèsì iṣẹ́ yín ẹ tọ́jú ara yín ojú òní tiwa gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ní kéèsì náà
tẹ́ fẹ́ kí ọ̀run bá yín yanjú kéèsì yẹn kí kéèsì yẹn kó dohun ìgbàgbé so many things bẹ́ẹ̀ ni Ọlọ́run ti ṣe kíni ló ti lò mí fi ṣe fún àwọn èèyàn. So ẹ̀yin tẹ́ bá níwò àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí n mọ̀, máa fún yín ní àwọn nǹkan tẹ́ máa lò. Àdúrà dẹ́gbà ẹ̀ ní gógó ẹjọ́, èmi náà dẹ̀ ní gógó ẹjọ́ lórúkọ Jésù, gbogbo wa níjọ gógó ẹjọ́. So bó ṣe jẹ́ yẹn bó dẹ̀ já àwọn nǹkan tẹ́ fẹ́ fi ṣe irun yín náà lẹ́ bá need, gbogbo ẹ̀ wà ní Lady K African Store, ojú òní tiwa. Ẹ ṣé gan-an mo dúpẹ́, ó dàbọ̀.